Hallelujah. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Orúkọ tèmi Special Apostle Prophet Dr. David Ọlọ́ṣẹ́nìkan aka Gẹ́gẹ́ Màláíkà tí a wà ní ìrìn àjò májẹ̀mú wa tá máa ń rìn lọ́dọọdún. Lọ́dún yìí la tún rìn lọ́wọ́. Ọdún náà bẹ̀rẹ̀ ní on the 30 June. A máa parí ìrìn àjò náà ní August 4. Àwọn wo lẹ jọ fẹ́ rìnrìn àjò yìí? Àwọn tí a jọ fẹ́ rìnrìn àjò yìí, àwọn ni Special Apostle Ọládélé Lion of Judah aka Bamiroja àti Apostle Prophet Olúwaṣẹ́gun aka Malim. Oníwàásù ọjọ́ ìwọlé wa tá a wọlé gangan, àwọn ni Mother in Israel Prophetess Ẹniọlá olórí Jésù. Àwọn oníwàásù wa ní ọjọ́ tá a wọlé on the 30. Àwọn ẹni àmì òróró Ọlọ́run tó kù, oníwàásù ọjọ́ ìjáde ni kò sẹ́ni tí ò mọ̀ wọ́n, ojú ni wọ́n. Special Apostle náà ni wọ́n, àwọn ni AK Kọ̀ràn Chief Kọ̀ràn. Àwọn oníwàásù wa ní ọjọ́ ìsọ̀kalẹ̀ àti àwọn olórin, àwọn tá a pè bẹ́ẹ̀ bẹ́ẹ̀, àti àwọn ìyálóde ẹ̀rí wa Tèmítọ́pẹ́ Joseph, ìyálóde ẹ̀rí Jùwọ́n Ọláòṣènìkan. Orí òkè májẹ̀mú, báwo ló ṣe máa rí? Orí òkè májẹ̀mú Ọlọ́run ó dàbí ìgbà tí Ọlọ́run bá Abrahamu bàbá ńlá wa tí wọ́n bá dá májẹ̀mú, tí Ọlọ́run bá dá májẹ̀mú, bẹ́ẹ̀ lórí òkè májẹ̀mú ṣe jẹ́, tó jẹ́ wípé èèyàn gbọ́dọ̀ máa rìn nígbà tí ó yẹ májẹ̀mú yẹn níwájú Ọlọ́run. Jẹ́ àwọn èèyàn lè wá kán wá rí yín gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run lórí òkè májẹ̀mú? Àwọn ènìyàn lè wá láti wá rí wa lórí òkè májẹ̀mú, láti wá gbàdúrà fún ìtúsílẹ̀ àti fún ìgbédìde. Bí nísìnyí nígbà tá a kọ́kọ́ wà nínú ilé májẹ̀mú yẹn, a lò ọjọ́ 7 láì fojú kó wọn, torí pé 41 days ni àjò wa tá máa ń lọ lọ́dọọdún. A ní fojú kó wọn, a máa wà nínú yàrá yẹn. Lẹ́yìn ọjọ́ 7 la máa bọ́ síta láti máa gbàdúrà fáwọn ènìyàn. A ti bẹ̀rẹ̀ àdúrà yẹn. Ìyẹn ni pé láàárín ọjọ́ 7 yẹn kò sí àǹfààní fáwọn èèyàn láti rí yín. Fẹ́nìbọ̀dì láti rí wa ní àárín ọjọ́ 7 ni. Ìgbà téèyàn lọ gba agbára wá. Pẹ̀lú Ọlọ́run lájọ máa come late pẹ̀lú láti máa gbàdúrà, láti máa bá àwọn áńgẹ́lì yẹn sọ̀rọ̀. Lórúkọ Jésù gbogbo ayé ò ní borí wa. Ìrìn àjò yẹn ti ń lọ lọ́wọ́ báyìí. Àdúrà nígbà agbára kọ́. Àwọn ènìyàn láàárín ọ̀sẹ̀ yìí tá a jáde jọ Sunday la jáde jọ 7, a ti ń dá àwọn ènìyàn lóhùn, wọ́n ti ń wá, a ti ń gbàdúrà fún oríṣiríṣi. Mo mọ̀ pé ní agbára ti Ọlọ́run, ìwọ tó bá ní ìpín nínú ìrìn àjò yìí, gbogbo ohun tó jẹ́ òkè ìṣòro rẹ pátápátá Ọlọ́run á sọ di pẹ̀tẹ́lẹ̀. Nítorí pé Bíbélì sọ pé ẹ wá sí ọ̀dọ̀ mi ẹ̀yin tó ń ṣiṣẹ́ tẹ́ ń ṣiṣẹ́, ẹ̀yin tá a dẹrù wúwo lé lórí. Lórúkọ Jésù gbogbo àjàgà tí ayé dì lé wa lórí, Ọlọ́run yóò bá a sọ kalẹ̀. Bíbélì sọ náà wípé ní lílé ẹ̀yin yóò lé, ní bíbá ẹ̀yin yóò bá, ní gbígbà ẹ̀yin yóò gbà padà. Gbogbo tá a gbà lọ́wọ́ wa nínú ìrìn àjò 40 ọ̀sán àti 40 òru. Tábàwò mọ́ Jésù Kristi rìnrìn àjò 40 ọ̀sán 40 òru. Orí ìyanu ṣẹlẹ̀ láti ara ẹ̀. Obìnrin orísun ẹ̀jẹ̀, orí ìmúláradá. Àmọye àwọn iṣẹ́ ìyanu tí ó ti ìrìn àjò yìí ṣẹlẹ̀. Àwa ń ṣe àfarawé Jésù Kristi nínú ẹ̀mí àti nínú ara. Lórúkọ Jésù mo nígbàgbọ́ gbogbo ìṣẹ̀dá tó bá wá sí inú ìrìn àjò yìí á rí tiẹ̀ ṣe, á dẹ̀ rí àánú gbà. Gbogbo ẹnikẹ́ni tó ń fẹ́ àánú, tó ń fẹ́ ìbùkún, tó ń fẹ́ ìgbéga, Ọlọ́run máa fi fún wọn. Lórúkọ Jésù ọkàn wa máa balẹ̀. Mo jẹ̀ tó kí àwọn tá a pè pátápátá, Ọlọ́run jọ̀ọ́ ní ọjọ́ náà, ọjọ́ tá a máa ṣe ìsọ̀kalẹ̀, k'Ọlọ́run bá ṣe lọ́jọ́ ayẹyẹ. Jésù Olúwa wa. Báwo ni àwọn èèyàn ṣe lè dé ilé ìjọsìn? Láti Oṣòdì, wọ́n á bọ́lẹ̀ Ńkọ́lá, àbí láti Ṣàngó, wọ́n á bọ́lẹ̀ Ńkọ́lá, wọ́n á wọ
kẹ̀kẹ́ napep tó ń lọ sí command, wọ́n á bọ́lẹ̀ ní ayé tóbi, ìyẹn àwọn tó bá ń bọ̀ láti kọ́lá, wọ́n á sọdá sí ẹgbẹ́ kejì ibi power line. Wọ́n bá ti sọdá sọ ẹgbẹ́ kejì ibi power line yìí, wọ́n á béèrè Solanke street láàrin lọ́wọ́ àwọn ènìyàn tó wà ní ibi tó ti bọ́lẹ̀ yẹn, wọ́n béèrè pé ṣọ́ọ̀ṣì alàgbà jẹ́jẹ́ àbí bàbá jẹ́jẹ́, ṣọ́ọ̀ṣì bàbá jẹ́jẹ́ làwọn lọ, wọ́n á jù wọ́n fún wọn. Lórúkọ Jésù, ogun ayé ò ní borí wa. Àmín. Phone number wo náà lè pè mí sí? Phone number tó lè pè mí sí ni 08028 10 14 57 08028 10 14 57. Nọ́mbà tó lè pè mí sí nìyẹn. Ọ̀rọ̀ lẹ ti gbáyé látẹnu alàgbà wa. Wọ́n wà lórí òkè májẹ̀mú lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n ti àǹfààní ti wà láti rí wọn. Ẹ gbé ìṣòro yín tọ̀ Jésù wá. Ọba oníṣẹ́ ìyanu ń dúró dè ẹ́ lórí òkè májẹ̀mú. Nọ́mbà tí wọ́n pè yẹn tẹ́ ẹ rí ní ojú àwòrán yìí, òun náà ni kẹ́ ẹ pè sí. Pé wọ́n lọ́gbọ́n ni wọ́n máa pè. Lágbára Ọlọ́run, ẹ máa bá wọn láyọ̀ àtàláfíà. Ọlọ́run ń bẹ bí ìsàtẹ́jọ́ o. Ó dẹ̀ ní ká béèrè. Òun ó sì fún wa gẹ́gẹ́ bí ìbéèrè wa. Ire o.